Ẹkùn ọlọ́pàá ìpínlẹ̀ Delta Jagunmólú dìgbòlu àwọn ọ̀daràn gba ìbọn AK-47 mẹ́ta àti ìbọn adúnbíi-bọ́ǹbù 4 pẹ̀lú ìbọn tàwọn òkè òkun lọ́hùn-ún àti ìbọn ìbílẹ̀ adúnfẹ̀tẹ̀mù 8. Ọjọ́ 28 oṣù keje July ọdún yìí ní àsìkò tí ọkọ̀ àgbéyìngboro kiri táwọn ọlọ́pàá ń ṣe stop and search ní agbègbè Asaba ní òpópónà márosẹ̀ Kwale bá ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Sienna onínọ́mbà BDG 385EC pàdé ní wàràǹkàṣà tí awakọ̀ fojú ganní ọkọ̀ ọlọ́pàá gbìnàyá kọlùgbó fi pápá bora. Nínú yíyẹ ọkọ̀ wò táwọn ọlọ́pàá ni wọ́n fi ṣàwárí onírúurú ohun èlò ìbọn. Ní Ogeli ẹkùn North, ọlọ́pàá ẹkùn náà tún ṣe àwárí òkú ẹni tí wọ́n jí gbé, bákan náà ṣe àwárí ìbọn 2 àti ìbọn kògbérìgbè àti ọta ìbọn. Ọ̀gá ọlọ́pàá ẹkùn náà Julius Robinson ní inú oṣù July kan náà kọlu aginjù Ovre Ogur láti ṣàwárí ajínigbé. Níbi ìyẹ aginjù táwọn ọlọ́pàá láti ṣàwárí afurasí ajínigbé ní ìdojúkọ ìbọn sí àwọn ajínigbé ní ọ̀kan nínú àwọn afurasí ajínigbé náà ti farakásá ìbọn díẹ̀ tí àwọn yòókù fi pápá bora. Ọ̀kan nínú àwọn afurasí ajínigbé náà dágbére fáyé ní inú ilé ìwòsàn tí wọ́n gbé lọ níbi tí ó ti ń gba ìwòsàn. Ní ọjọ́ 26 oṣù keje ọdún kan yìí, DPO ọlọ́pàá Akpan Aliu Shaba ya bo òpópónà Kano mú ènìyàn kan tí wọ́n pe orúkọ ẹ̀ ní Akeni College látàrí àyẹ̀wò ilé rẹ̀ ṣe àwárí ìbọn 2 tí wọ́n jẹ́ ìbọn ìbílẹ̀. Bákan náà, àwọn ọlọ́pàá ní àsìkò tí wọ́n ń ṣe iṣẹ́ stop and search ní agbègbè Koka ní ìlú Asaba fojú kan ọ̀dọ́kùnrin kan pẹ̀lú àpò lọ́wọ́ níbi tí ó ti ń wò lọ́gbọ́nlọ́gbọ́n bí ẹni ń wá ọkọ̀ láti wọ̀. Fẹ̀rẹ̀ tó wòkè wọlẹ̀ ju báàgì ọwọ́ rẹ̀ kalẹ̀, júbà ehoro, ìbọn AK-47 àti onírúurú ohun èlò ìbọn ló wà nínú àpò tí afurasí náà gbé jùlẹ̀ kó tó fi pápá bora. Bákan náà ni àwọn ọlọ́pàá tún mú afurasí ọ̀daràn adigunjalè ní ọjọ́ 25 oṣù keje ọdún yìí ní àsìkò stop and search ní òpópónà Kwale gba ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Lexus 350 SUV. Látàrí ṣíṣe àyẹ̀wò inú ọkọ̀ náà, ìbọn onírúurú ni àwọn ọlọ́pàá bá pàdé ní inú ọkọ̀ afurasí náà. Àwọn afurasí 4 tí wọ́n jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Delta. Ìṣèwádìí lórí àwọn afurasí ọ̀daràn náà ń lọ lọ́wọ́. Kọmíṣánná àwọn ọlọ́pàá ẹkùn náà Olúfẹ́mi Àbániwọ́nlá lo àsìkò náà gbé òṣùbà sàdánkátà fún iṣẹ́ takuntakun táwọn ọlọ́pàá ẹkùn náà, rọ àwọn ènìyàn ìlú láti máa ṣe sùúrù fún ọlọ́pàá ní àsìkò tí wọ́n bá ń ṣe iṣẹ́ wọn tí wọ́n yàn láàyò kí wọ́n bá lè ṣe àṣeyege. Kò jẹ́ bó ṣe jẹ́ nínú ìròyìn agbègbè tòní.